Algeria, present-day Algeria, Morocco, tó fi dé Libya, okay? Àwọn Ottoman Empire yẹn, they conquered everywhere. They spread Islam. Wọ́n spread the Islam káàkiri gbogbo bẹ̀ yẹn. Wọ́n lágbára o, to the extent pé wọ́n control gbogbo trade and everything tó ń lọ ní gbogbo ibẹ̀ yẹn ni. Ṣé ẹ rí ẹrú tí wọ́n kó ní West Africa ni mò ń sọ yìí o. Àwọn ẹrú tí wọ́n kó níbẹ̀, wọ́n kó ẹrú ju àwọn òyìnbó tí wọ́n tà lọ sí America. I live in America. Ṣé tẹ́ bá dá America sí, ẹ máa rí àwọn dúdú tí wọ́n kó wá láti West Africa, àwọn ló di African America lénìí. Ẹ jọ̀wọ́ ẹ bá mi tọ́ka ìlú kan ní Arab world ibi tẹ́ ti lè rí àwọn dúdú báyẹn. Àwọn ló dẹ̀ kó ẹrú dúdú lọ jù. Tí àwọn òyìnbó yẹn tó bá ta 10 fún wọn, àwọn yẹn ti ta bí 100 fún wọn. Ṣé rí gbogbo àwọn Haúsá gbogbo nǹkan yẹn ibi tí wọ́n kó wọn lẹ́rú lọ nìyẹn. Ẹ lè rí ẹrú kó tó bí àwọn African American ẹ ṣáà mọ̀ ṣe pọ̀ tó àtẹ̀mọ́ gbogbo wọn irú àwọn Tupac àwọn oríṣiríṣi tá a mọ̀ tá à ń gbórúkọ even dèní lé nìyí ẹ lè gbọ́rú ẹ̀ ní Arab country. Wọ́n dẹ̀ kó ẹrú ju àwọn tí wọ́n tà lọ sílé òyìnbó yẹn lọ. Wọ́n pa gbogbo wọn ni. Ẹ wo bí wọ́n ṣe ń treat wa ní Libya. Okay, to cut the long story short, ṣé rí ní North Africa tẹ́ ń wò yẹn nígbà wọn they take over that place. Wọ́n wá ń control Mediterranean Sea. Táàmù yẹn 1776 next year l'America máa pé 250 years independent. 1776 l'America gba independence. Okay, again king giants nǹkan lẹ́nìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ogun àkọ́kọ́ tí America máa jà outside the continent of America, nǹkan tí mo ń sọ ni pé tí mo mean by continent of America ni pé ní North America àti South America, because America wọ́n bá wọn Spanish, there was Spanish war, they have Spanish war, and Spanish war yẹn gangan ló fún America lórúkọ gẹ́gẹ́ bí superpower ló fi jẹ́ superpower. Ẹ mọ̀ ogun àkọ́kọ́ tí America àkọ́kọ́ jà outside the continent of America, àwọn Muslim ló bá jà. Àwọn Muslim tó ń control Libya, àwọn ló ń control Mediterranean Sea. Ṣé wàá rí gbogbo àwọn ọjà tó máa ti ń kó kúrò ní America tó ń lọ sí Europe? Àwọn people yìí wọ́n máa gorí ship wọn, àwọn pirate, they are pirates. Wọ́n á ka Quran wọn ìsinmìlà kẹ̀kẹ́. Wọ́n fi ń jà gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹ sọ, wọ́n fi ń jalè ni. They went over there and they started robbing. Kíni ẹ̀ tí wọ́n wá fẹ́ pọ̀ jù? Wọ́n ní pé kí America máa san owó ìṣàkọọ́lẹ̀ fún àwọn. America ti ń san lọ, wọ́n á wọ pé kíni tí ń gbádùn mọ́ àwọn pípù yìí, ó ti ń gbádùn mọ́ wọn. American wá yan ambassadors. Ẹ lè Google nǹkan tí mo ń sọ yìí o. The first war that was fought by American outside the continent of America, they will tell you. America wá yan ambassador. Okay, wọ́n jẹ́ àwọn méjì. Okay, àwọn méjì tí wọ́n yàn yẹn, Thomas Jefferson àti John Adams. John Adams is the second president of the United States. Wọ́n yàn wọ́n lọ pàdé ní I think ní London. Àwọn náà àwọn bíi Libya, mo ti gbàgbé orúkọ táwọn kò ń ṣe Libya, Algeria náà náà jẹ́ ńgbà náà, they are like sultanate nǹkan kan báyìí náà jẹ́, but Ottoman Empire ló ń control wọn ní gbogbo time yẹn. Òun náà wá yan ẹnìkan, wọ́n ń pe ẹni Sidi Haj Abdulrahman. Okay, wọ́n wá jọ jókòó pẹ̀lú ambassador of France and everybody, wọ́n jọ jókòó pé kí ló dé gan-an tó fi jẹ́ wípé àwọn ọjà wa jẹ́ kó dé Europe àti Europe náà tó bá ń bọ́ wá inú wàhálà ṣe pọ̀ tó báyìí. Ẹ jẹ́ kí n ka nǹkan tó sọ fún yín. Gẹ́gẹ́ bí ṣe rí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ti máa ń sọ because èmi máa ń di fact mo dẹ̀ máa ń research gan. Okay, mo máa ń research gan. Wàhálà mi tí ì rí àmúdànù kankan nínú gbogbo nǹkan tẹ́ ti ń sọ. Ẹ jẹ́ kí n ka nǹkan tó sọ mi ìmọ̀ bóyá mo lè wá máa translate sí Yorùbá o. Ó ní pé tí Abdulrahman yẹn tó sọ fún àwọn Thomas Jefferson, John Adams, àwọn fada àwọn gangan tó dá Amẹ́ríkà lẹ̀ gangan lélẹ́yìí ẹgbọ́n kan tó sọ fún wọn o. Ó ní it was written in our Quran wípé that all nations gbogbo ìlú pátápátá, ó ní wọ́n ti kọ sínú Kùránì wípé all nations gbogbo ìlú pátápátá àti ìlú òyìnbó àti ìlú Lárúbáwá àti ọ̀dọ́ wa anywhere in the whole world which had not acknowledged, tí ò gbà the prophet were sinners. Ó ní gbogbo ẹni tí ò bá ti gba Muhammadu kí ìbànújẹ́ kó máa bá níbi tó bá wà, kórí burúkú kó máa bá níbi tó bá wà.
àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Ó lẹ́nu gbogbo àwọn tí ò bá ti gbà á eléwọn sọ̀rọ̀ wípé bóyá wọ́n ń jókòó láàrin àwọn these are ambassadors. Ó ní gbogbo ẹnikẹ́ni tí ò bá ti gbà Muhammadu gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ó ní ẹ̀ṣẹ̀ ó ní wọ́n ń dá. Okay, ẹ wá máa gbọ́ o. Ó wá ní it was the right and duty of the faithful. Ó ní right àti duty gbogbo àwọn tí ń tẹ̀lé Muhammadu to plunder àwọn òwe plunder bí kéèyàn wọlé kó lè wọlé kó jalè kó já gbogbo ilé kó já TV kó kó ẹrù kó ó ní to plunder and enslave. Ó ní kí wọ́n kó jí gbogbo nǹkan kó kó gbogbo ẹ̀ kó tún wá mú àwọn tí wọ́n bá nílẹ̀ kó tún wá enslave wọn. And that every Muslim àwọn kìnnì kan náà kọ síbẹ̀. Ó ní gbogbo àwọn ibi tí wọ́n bá ti wá ń jàjà yẹn o àwọn tó ń tẹ̀lé àwọn mùsùlùmí ìtàn bá ti pa nínú wọn bí irú àwọn Boko Haram yẹn táwọn Boko Haram yẹn tó máa ń sọ fáwọn ọmọlẹ́yìn wọn náà nìyẹn gbogbo àná làdẹ mọ̀ tí wọ́n bá ti pa nínú wọn báyìí ó ní tí wọ́n bá ti pa nínú wọn báyìí ó ló ń lọ sí àlùjànnà ní paradise ló ń lọ yẹn. nǹkan tí mo sọ wọ́n kọ sínú ìwé ni wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n jókòó wọ́n sọ báyìí ni o. Ó tún wá sọ wípé àwọn pirate yẹn ó láwọn pirate nítorí fi ń jíjà wọn nìyẹn wọ́n máa fi nǹkan jíjà wọn táwọn yẹn náà máa fi máa ya wèrè. Tẹ bá láwọn Boko Haram tó máa behave bákan ọ̀ tó máa ṣe nǹkan bákan nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n máa jíjà wọn ó jíjà wọn wípé ẹni tó bá kọ́kọ́ gbé ẹsẹ̀ wọ orí ọkọ̀ ojú omi èyí tí wọ́n fẹ́ lọ gbà ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ síbẹ̀ báyìí the first person to board ó ní ẹrú kan ti kọ́kọ́ wà fún un. À ń sọ̀rọ̀ à ń gbọ́ sẹ́yìn ò gbọ́ ni. Ẹ má bínú. À ń gbọ́ yín Jasper. Yeah, nítorí pé I'm talking with alacrity. Wọ́n bí abẹ́yìn sọ̀rọ̀ wọ́n tún wọ́n bèrè pé reference ẹ̀jọ̀ sẹ́ẹ̀ lè sọ nǹkan yẹn kí bẹ́ẹ̀ mo lè display ẹ̀ sí ọ̀dọ̀ mi bì. Ẹ rí lẹ́yìn yẹn wọ́n wá padà lọ sí Amẹ́ríkà wọ́n wá lọ sí Congress wọ́n wá lọ table ẹ̀ nǹkan tí mò ń sọ 5 years after America gba independence ni. Okay, that is 1786. 18 years after. Òun ló wà lójú screen yẹn fún ẹ àwọn tó ń béèrè reference òun mo gbé sórí ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ok ẹ má bínú ok ṣé ẹ ti rí ok ẹ ṣe gan inú mi dùn gan ok because gbogbo báyẹn sọ̀rọ̀ bó ti sọ bó ń dọ́gbọ́n lọ wo note mi bóyá mo lè rí because mo máa ń keep note gan ìyẹn wá padà lọ Olúwa sọ fún wọn wípé mẹ́ẹ̀ àwọn people yìí o wọn gbọ́ pa wọn gbọ́ pò o wọn kò sí nǹkan tẹ́ lè bá wọn sọ o nǹkan nù kùránù wọn yẹn nǹkan nù kùránù yẹn òun gangan náà máa mú lò ṣé tí wọ́n bá tún wá gbà àwọn ṣíìpù yẹn àwọn tó tún wà bẹ́ẹ̀ wọ́n á tún kó wọn lẹ́rú mọ́ kó tó di pé Amẹ́ríkà náà wá lọ bẹ̀ Amẹ́ríkà wá lọ ṣí wọn. So ẹ mọ̀ bí Amẹ́ríkà ló fún àwọn Libya Algeria kankan ó ló fún wọn ní independence ẹ gbà bẹ́ẹ̀ because tí wọ́n bá ń ná àwọn tí wọ́n bá ń dán àwọn Ottoman Empire yẹn kúrò ń bẹ́ẹ̀ ni wọ́n sì máa wà ń bẹ́ẹ̀ although predominantly kẹfí máa wo gbogbo North Africa yẹn sì wọn lẹ́ẹ̀fi lè rí Christian tó pọ̀ ń bẹ́ẹ̀ àbí oní ẹlẹ́sìn míì because ẹ̀sìn àbáláyé làwọn náà ń ṣe ní gbogbo ọbẹ̀ yẹn káàkiri wọ́n pa wọ́n tán káàkiri wọ́n pa everybody ni ti Amẹ́ríkà yẹn nìyẹn ẹgẹ́ wa tún sọ nǹkan tó ṣẹlẹ̀ nílé fáwa mo sọ pé ọmọ Ìbàdàn ni mí eégún lé wa wọ́n pè ní Dẹ̀dẹ̀ bí Aró ní ìsàlẹ̀ Ìjẹ̀bú ok bàbá kan wà ní Ìbàdàn gbà yẹn wọ́n ń pè ní Ajágbémọ́ Kèfèrí mi ìmọ̀ ẹni tó bá ti gbórúkọ yẹn rí o Ajágbémọ́ Kèfèrí ṣe rí tí egúngún bá ti ń bọ̀ báyìí a wá kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn obìnrin ó ti ṣe fún àwọn olóòlù náà bí ẹlẹ́yà ó máa bójú ó máa ṣe gbogbo ẹ̀ ní gbogbo táìmù yẹn gbà náà ó máa ṣe jàgídíjàgan ó máa ṣe gbogbo ẹ̀. Ọjọ́ kan mo kàn tiẹ̀ wá rántí mo wá béèrè lọ́wọ́ sísá mi kan wípé ẹjọ́ tí máa yí náà kan wọ́n ní kí wọ́n gbúrò ẹ̀ mọ́ tènílé ni wọ́n gbúrò máa yẹn mọ́ mo tiẹ̀ tún wá ro kíní kan ní ìsìn pé gbogbo nǹkan tó ń dánwò nígbà náà ǹjọ́ lè dánwò ní ìsìn yìí because mo wo fídíò àwọn ọmọ tó tẹ̀lé Abidi Ẹlẹ́gẹ̀ẹ́ lọ́jọ́ sí èmi gan lanu báyìí ni pé wow máa yí ò gbọ́dọ̀ ṣe irú nǹkan tó ń ṣe ní gbogbo tá gbogbo etí sí nǹkan tí mò ń sọ yìí ó Ajágbémọ́ Kèfèrí tẹ́gúngún bá ti ń bọ̀ báyìí á kó àwọn ẹlẹ́ra rẹ̀ jáde báyìí ni ń pé kí wọ́n máa bọ̀ wọ́n á máa dúró especially olóòlù á ní kí wọ́n fèsì ẹ̀ but bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́ni kò sẹ́ni tó gbúrò rẹ̀ mọ́ kò sẹ́ni tó gbúrò ọmọ rẹ̀ mọ́ kò sẹ́ni kankan tó gbúrò nǹkan kan nípa ẹ̀ mọ́
intinu mi fi ń dùn nìyẹn. So to cut the long story short, Islam kò sí ọ̀nà tí wọ́n fi lè gbà wá báyìí ni. Ṣé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ meeting tí mo ló ṣẹlẹ̀ yẹn was March 1786, 18 years after. Ọdún méjìdínlógún 18 years after ni Uthman Dan Fodio 1804 ló bẹ̀rẹ̀ Sokoto jihad. Òun ló bẹ̀rẹ̀ Sokoto jihad. Ẹ̀yin náà wá wò. Dèní eléyìí ibi tó gbogbo ibi tó spread Sokoto jihad yẹn dé sí yìí. Poverty ni. Lack of education. Tó wà ńbẹ̀ ni overpopulation. Gbogbo bí tí Uthman Dan Fodio gbogbo bí tó jọba lé gbogbo bí tó gbà everything is rid of poverty now. Anywhere in the whole world. I've been to some countries in the world. Although mo ra àwọn northerners kan wà lẹ́yọ kọ̀ọ̀kan o tí mo ti bá pàdé o, especially àwọn middle belt ló ti pọ̀ dáadáa. Mo ti pàdé mathematician dáadáa tó jẹ́ middle belt town, àwọn ọmọ Kogi state, Kwara state like that tí mo bá pàdé tó jẹ́ pé they are very 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 sound. Rare. It is very rare kẹ́ tó sọ wípé bóyá ẹ máa rí a core northerner. There will be a professor of physics, chemistry, electronics and everything like that. Ẹni tó kọ́ mi ní mathematics ní university nílùú òyìnbó yìí, bàbá yẹn ó wà gọ̀ǹbọ̀ báyìí ni, ọmọ Elékùrọ̀ nìbàdàn ni. Bàbá yẹn kò ṣe Kristẹni, kò ṣe Islam, ẹ̀sìn àbáláyé ló ń ṣe. Èmi tẹ́yìn rí tí mo bá yín sọ̀rọ̀ yìí, inú Kristẹni ni wọ́n bí mi sí. Ṣùgbọ́n ẹ wá wo, mo ti ń gbé ní ìlú òyìnbó sí tí mo ti ń lọ tí mo ti ń bọ̀ tí mo ti ń lọ almost 20 years now. Gẹ́gẹ́ mọ̀ wípé tí mo ti lọ sí church ní ìsinyìí, it's gonna be like 14 years. N tí mo sọ pé 14 years yẹn ni pé mo calculate gbà tí mo parí ní university gbà náà. Tójú mi ti rí náà ti dáadáa. I started researching and looking around. Mo ń wo àwọn people, mo ń wo, I have friends who are Chinese, àwọn ọmọ Korean, gbogbo wọn ẹ̀rí China ni. Àwọn ẹ̀yà kan wà nílẹ̀ China tó ń pè ní àwọn Uglin or something ni. China mọ̀ ó ṣá wọn nǹkan tó bá àwọn ọmọ wọn ó gbà wọ́n lọ́wọ́ wọn. Àwọn Islam làwọn practice àwọn Chinese government ó gbà gbogbo àwọn ọmọ people ó gbà wọ́n wá lọ kó wọn lọ sí boarding school. Ibi tí wọ́n ní ti mọ̀ nípa Islam tí wọ́n ní ti mọ̀ nípa anything bẹ̀rẹ̀ lọ kó wọn lọ. Because ó mọ̀ wípé ọjọ́ ọ̀la China yóò bàjẹ́ tí ó bá lè jẹ́ kí Islam kó gbilẹ̀ ní China. I don't mean mọ̀ bóyá mo get pronunciation orúkọ ẹ̀yà yẹn dáadáa ìjọ ẹni tó bá nímọ̀ àwọn ẹ̀wọ̀n náà ó lè share rẹ̀ nǹkan tí mò ń sọ yìí. Okay? China mọ̀ ó press wọn mọ́lẹ̀ báyìí ni. Àwọn Indian náà gbà fún wọn. Indian àti Pakistan country kan náà làwọn méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀. They are one country, Indian and Pakistan. Ẹ̀sìn ló yà wọ́n. Ẹ̀sìn òun ló yà wọ́n. Àwọn Pakistan Muslim wọ́n gbà tí wọ́n lọ. Àwọn Indian Hindu àwọn náà gbà tí wọ́n lọ. Mo sọ pé IT lèmi ṣe ń bì. Mo ní àwọn tó jẹ́ pé àwọn Indian ní tẹ́ bá rí àwọn Indian àwọn Hindu yẹn tí wọ́n bá rí àwọn Mùsùlùmí tó bá rí àwọn Muslim wàhálà ojú tó máa fi ń wò wọ́n kì í fojú rere wò wọ́n o. Wọ́n kì í fojú rere wò wọ́n. Ẹ wò léni bá ṣe ń sọ̀rọ̀ yìí náà in terms of technology. India ni number one now. Even gbogbo àwọn ìkan tá à ń ṣe yìí àwọn all the IT big IT company Google ni à ń sọ yìí àwọn Indian ló dominate ẹ̀. Okay? Kí lórúkọ ẹ̀yìn tó ní Facebook yìí company ẹ̀ Indian ló dominate ẹ̀. Amazon Indian I'm an IT engineer. I have a lot of friends tó jẹ́ pé Indian ni wọ́n tá a máa kó wa jọ báyìí lórí team mi we are 25. Nínú àwọn 25 yẹn a lè ka mẹ́jọ gbàngbà tó jọmọ Indian bẹ́ẹ̀ tó yẹ pé Indian ló ti they are very very good. Okay? Kẹ́ wá wo nǹkan tí country wọn achieve ní ìsinyìí ẹ jẹ́ wá já yín sí nǹkan kan. Ṣé wá rí gbogbo Muslim country àwọn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí wípé o àwọn eléyìí they are good Muslim country. Ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé wọn kì í gba Muslim refugee. Qatar wọn bá fẹ́ para wọn bó ṣe ń para wọn ní Palestine àtàwọn Júù yẹn bí Júù ṣe ń pa wọn yẹn wọn gba kí Palestine kó wá sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí refugee. Qatar náà gbà, Dubai kò gbà, Saudi Arabia gan ò gbà wọ́n. Tí ẹ wo àwọn Sudan jà lọ́wọ́lọ́wọ́ báyìí sí gbogbo àwọn refugee wọn Saudi Arabia ò ní gbà kankan nínú wọn. Saudi Arabia kò ní gbà àwọn ìlú tẹ́lẹ̀ sọ wípé wà developed díẹ̀ nìyẹn. Ẹjẹ̀ tí wọ́n já ń sìn kankan. Ṣé tí wọ́n rí gbogbo àwọn country yẹn bí wọ́n ṣe tóbi bí wọ́n ṣe làmì tó bí wọ́n ṣe tó léni western power ni western technology ni gas ni Qatar
náà fi náwó lọ́wọ́ gas ẹjọ́ èèyàn mélòó ló ń gbé Qatar gáàsì mélòó ló fẹ́ lò ń bẹ̀ àwọn western country European country àwọn ló ń wa gáàsì bẹ́ẹ̀ bí àwọn Shell àjíìpù kankan náà ní the same thing pẹ̀lú Dubai náà tẹ́ bá wo Dubai náà ẹ rí i pé tẹ́ bá farabalẹ̀ wo ẹ tẹ̀lé bá mọ̀ wípé Islamic country ni àwọn gbọ́dọ̀ ṣe Islamic country wọ́n jẹ́ ká wọ́n gbé sórí rárá because wọ́n mọ̀ wípé àwọn náà they have one of the best company in generative AI now lọ́dọ̀ wọn àwọn súnmọ́ wípé bóyá kán gbé Kùránì yẹn sórí báyìí kán gbé sórí pé ẹ ráwọn èèyàn wa tó ń lọ síbẹ̀ ni èèyàn mélòó ni wọ́n ń bẹ́ lórí nítorí pé ó ṣí orí sílẹ̀ èèyàn mélòó ni wọ́n ń gé lórí èèyàn mélòó ni wọ́n ń kán lọ́wọ́ nítorí pé obìnrin tó wọ ṣòkòtò ní Dubai nǹkan tó yẹ kó develop nìyẹn náà àwọn èèyàn náà lọ sí Qatar ṣe rí Saudi Arabia gan lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí òun ò tún wá gba wèrè ẹ̀sìn yẹn tó àwọn wèrè tó wà lọ́dọ̀ wa o ṣe bàbá wọn náà ti ń change sí gbogbo nǹkan tán ní káwọn obìnrin máa ṣe é sì òun náà ṣe é sì even nǹkan àwọn tó ń ṣe patí wọ́n pe àwọn rapper níbí yìí wọ́n pe rapper l'Amẹ́ríkà wípé kó wá kọrin fún wọn Beyonce ti lọ kọrin fún wọn Cardi B ti lọ kọrin fún wọn gbogbo àwọn táwọn lè wò pé àwọn eléyìí àwọn olóṣù àbí báwọn ṣe lè ń pè wọ́n sí pé wọn kì í bora wọn wọ́n ti lọ play mẹ́ gbogbo boxing match tí wọ́n ń gbá ní ìsinyìí ní táwọn èèyàn wá lè pè ní haramu Saudi Arabia ibẹ̀ náà ti ṣe motorsport wọ́n kọ lọ síbẹ̀ ìsinyìí stadium wọn obìnrin náà ti wà ní stadium wọn ìsinyìí obìnrin wọn ti ń wa mọ́tò wọ́n ti ń gba obìnrin wọn sẹ́nu iṣẹ́ they are not akiak again. That is the only thing. Tẹ́ bá wo bí country wa ṣe rí ní bí Nàìjíríà yìí tó ṣe rí dèní lé ní bó ṣe wà báyìí the predominantly northern Nigeria òun ló sọ Nàìjíríà di bó ṣe wà yìí ẹ gbà bẹ́ẹ̀ nítorí pé kàkàkà òfò tó wà nínú ẹ̀sìn yẹn náà ni màmá mi mùsùlùmí ni ó bàbá mi mùsùlùmí ni àwọn ìyá rẹ̀ bàbá Christian ni àṣà ní Ìbàdàn máa adẹ̀ tó ní egungun wá sílé wa láti kékeré bá àwọn ọ̀rẹ́ mi mọ̀ they still call àwọn ọ̀rẹ́ mi tájọ ṣe kékeré they still call me that now nítorí pé bí mo ṣe wà báyìí lélẹ̀ mi ì tiẹ̀ gbé láti ìgbà tí mo ti débi tí mo ti wò pé kí ni gbogbo eléyìí táwọn máa kí àwọn tó jẹ́ òyìnbó gan tó ń ṣe ànálẹ̀ tó ń ṣe technology and everything wọ́n gbé kíní lórí kíní náà wọ́n tiẹ̀ gbé sórí rárá nípa ní láti jẹ́ Islam wá láti jẹ́ kíní kẹ́ wá máa wo nǹkan o ìyìn tó bá ń ṣe kankan ní Nàìjíríà ẹ máa wò wọ́n dáadáa tó máa fún l'American visa báyìí ǹjẹ́ mọ̀ pé yóò gbàgbé pé òun ṣe mùsùlùmí ni ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ táwọn náà bá ti dá Amẹ́ríkà mo ti rí wọn dáadáa bàbá ọ̀rẹ́ mi tó jẹ́ pé lè mọ́ọ̀mù ní nígbà tó dá Amẹ́ríkà bá tó gbé wà ó náà ṣe kí ni kò tí ẹ ṣe bí n tẹ́ pé òun ti ẹ̀ jẹ́ lè mọ́ọ̀mù àbí ẹni tì mọ́ inú ẹ̀ gan tó ń dùn ni inú ẹ̀ ń dùn ní sẹ́ bàbá yẹn ló ti lọ Saudi láìmọye ìgbà ó tó bá gbé Saudi lẹ̀ báyìí tán gbá Amẹ́ríkà lẹ̀ tán bá ní kó mú kan nu méjèèjì Amẹ́ríkà ni ó mú Amẹ́ríkà ló máa mú yóò ní pé Saudi bíi ti bá wò lẹ́yìn kí wọ́n kàn lọ ọbẹ̀ kan lọ ṣàdúrà kan lọ ṣe gbogbo ẹ̀ kí wọ́n bá fi Saudi Arabia lẹ̀ àbí kí wọ́n fi Saudi Arabia lẹ̀ kan sọ pé ok London náà lélẹ́yìí mú kan nu méjèèjì wọ́n á lọ ẹ̀rí máa nǹkan báyìí tó máa ń dòṣùká kan báyìí sórí tó ṣùká ẹ̀ máa ga báyìí tó máa ń dàbí airplane báyìí síbò náà ti lọ London ni kò ṣe máa ṣe bí àwọn yòókù ṣe máa ń ṣe bọ́n ṣe máa ń ṣe kàkàkà níbi yẹn nǹkan tẹ́mi rí nìyẹn tó máa ń múnú bí mi ó ní wèrè ẹ̀sìn yẹn inú mi dẹ̀ dùn wípé àwọn èèyàn wọ́n ti ń bọ̀ sí wọn ara àwọn tó ń bọ̀ sí wọn náà ni ẹ̀yin náà wà inú mi dẹ̀ dùn gan ṣe rí platform yìí mo wá fẹ́ kó gbilẹ̀ dáadáa kó sí lórí TikTok náà mo fẹ́ kó gbilẹ̀ lórí Twitter mo fẹ́ kó gbilẹ̀ lórí Twitter náà bẹ́ẹ̀ ṣe ń kó everybody join náà ẹ máa ṣe kíní ẹ bẹ́ẹ̀ because èmi randomly ti máa rí platform báyìí nǹkan báyìí mo máa ń join ẹbí tí mo mọ̀ pé bóyá mo lè learn or ẹ mọ̀ ibi tèmi náà lè share idea yẹn and everything mọ́ ṣé wá rí wọ́ọ̀ tí mo sọ pé Amẹ́ríkà bá àwọn ní North Africa jà yẹn láti gbà yẹn they have the policy ẹ máa wò pé kí ló kan Amẹ́ríkà pẹ̀lú Libya náà white America nítorí ìyẹn ni America will never allow any Muslim nation láti dominate any Western allied country in the whole world. That is part of that geopolitics there. Ṣé nǹkan táwọn people yìí believe rèé? Ṣé nǹkan táwọn people yìí believe rèé? Kò sí tó bá ti gbọ́wọ́ báyìí àmọ́ pa wọ́n ni. Tó bá ti gbọ́wọ́ báyìí àmọ́ pa wọ́n. Gbogbo àwọn alágbára ibi Bin Laden náà nìyẹn ní sìn wọ́n lọ mú in fact gan ibi tí wọ́n sin wọ́n jù ú ní odò ni ẹja ló jẹ́ ẹja ló jòkú rẹ̀ ikú tiẹ̀ náà bí ikú Muhammad náà ni bí ikú Muhammadu náà ni ikú tiẹ̀ náà yàtọ̀ ikú gbóná lòun náà kú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan kò jẹ́ bó ṣe jẹ́ o gbogbo aláṣoríire o thank you so much. Àmì mo ní béèrè o ẹ ṣeun bàbá ẹ ṣeun gan-an ni gbogbo wa la gbádùn yín ẹ ṣeun.
gan ni bàbá mi ẹ ṣeun ẹ jọ̀ọ́ èmi ní ìbéèrè méjì. Yes, ma. Ìbéèrè àkọ́kọ́ ni wípé torí ìbéèrè mi yìí ó máa sáǹsọmọ àbọ̀ mo fẹ́ káwọn èèyàn lè fi kẹ́kọ̀ọ́ ni káwọn èèyàn kẹ́kọ̀ọ́ nínú ìbéèrè mi àkọ́kọ́ ni wípé Okay. kí ló dé tó fi jẹ́ pé kọ́ńtírì tí ò gba Islam àti Kristẹni kan ló ń ṣe oríire nínú ayé. The only country tó ń ṣe oríire nínú ayé lọ́wọ́lọ́wọ́ ta wà the only country tó ń gbérí àwọn ni country tí wọ́n gba Islam àti tí wọ́n gba Christianity. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè kejì ni wípé a gbọ́ wípé American Army ló ń ṣọ́ Allah. Mi fẹ́ ká trust àwọn Amẹ́ríkà náà ó lè ní wọ́n ibi tó bá ti ń rí jẹ làwọn náà bàbá mi. Yàrá ká Amẹ́ríkà náà ó lè ní wọ́n. Wíẹ̀ bẹ̀lẹ̀ fèsì àbí bọ́n ṣe máa ń sọ kínní yẹn wherever bẹ̀lẹ̀. Àríjẹ ní màdàrú. Àríjẹ ní di màdàrú. Ṣé àmọ́ Amẹ́ríkà Army ló ń ṣọ́ Allah? Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin àwọn méjì àwa àti ìmọ̀ ọmọ kan fẹ́ kẹ́kọ̀ọ́ ṣàlàyé ni àti wípé tí ó bá jẹ́ wípé country tí ò gba Islam tí wọn ò dẹ̀ gba Christianity nìkan ló gbérí nínú ayé ẹ̀yin ò wá rí gan tá bá wá wo personality gan ká wá gbé sí ìṣirò èèyàn ẹ̀sìn yẹn gan ó ní ipa burúkú nínú ayé ènìyàn tí ó lè kì í ṣe pé ó lè kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó yẹ kán ṣoríire nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó yẹ kó gbé nǹkan rere ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bírú àwa wọ̀nyí kò yọ mí kalẹ̀ tó yẹ ká ní àìdíà ká fi ọpọlọ wa ronú wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi pa ọpọlọ wa lè ronú mọ́ so mo fẹ́ káwọn èèyàn tó ń gbọ́ wa àwa ọ̀dọ́ táṣẹ bímọ kó má jẹ́ kí wọ́n kó anything religion sí orí ọmọ ẹ jẹ́ ká train ọmọ without religion káwọn ọmọ wa náà lè gbèrí nínú ayé so mo fẹ́ kẹ́ ẹ sọ sí bàbá mi. Okay. Ṣé rí ìtẹ́kọ́kọ́ sọ lálàkọ̀kọ́ yẹn? Okay. Ṣé rí nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tí mo ní ambassador yẹn mo kàn ẹ mọ̀ kí kan yọ níbẹ̀ ni o. Ṣé rí ó sọ kankan wípé gbogbo àwọn nations gbogbo àwọn ènìyàn tí ò bá gba Muhammad gẹ́gẹ́ bí olórí àwọn àbíbá yẹn sọ bí òjíṣẹ́ Ọlọ́run ó lẹ́lẹ́ṣẹ̀ ni. Okay. Ẹ̀yin náà wá wò téèyàn bá kéèyàn 1,000 jọ tó jẹ́ wípé nínú wọn 100 or 200 ló jẹ́ mùsùlùmí bí 800 ni wọ́n jẹ́ mùsùlùmí. Báwo lẹ ṣe rò pé society yẹn máa rí? Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan tó jẹ́ bí progress. Okay? Àwọn nǹkan tó jẹ́ bí resources tó yẹ kí wọ́n lò fún ara wọn tó yẹ kí wọ́n lò fún ìlú because nítorí oríṣiríṣi Kùránì tí wọ́n ń tẹ̀lé tó ti wà archaic kò ní fún wọn láyè láti lè ṣe láti lè expand ẹ̀. Mo fẹ́ fún yín lásàmẹ́ǹtì kan lára answer tí mo fún yín náà nìyẹn. Ẹ lọ wo ẹ kàn lọ sórí bíi YouTube kẹ wá lọ gbé sí pé báwo ni Iran ló ṣe rí kí Babman Kameli yẹn tó dé Iran ṣé mọ̀ pé Iran náà dàbí London ni ó dàbí bí America ṣé mọ̀ bẹ́ẹ̀ báwo náà ṣe máa ń dress nìyẹn o báwo náà ṣe máa ń dress nìyẹn ìyẹn tún máa ń sá even gan Libya tẹ̀ ń wò yẹn because nígbà tí mo ní wọ́n ti lé gbogbo àwọn Muslim yẹn àbí tó ti kọ́ńkó àwọn náà gba western education way of life wọ́n gbà á sí ara nígbà tí àwọn míì dé oníkàkàkà àwọn yẹn ni wọ́n kick wọn out. There is no solid economic policy tó fi lè support country yẹn. They don't have a liberal policy. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ máa ṣe ni pé kí wọ́n máa yọ nínú Quran. Tẹ́ bá fẹ́ show affection gbogbo nǹkan tẹ́ bá fẹ́ show affection pé bóyá girlfriend yín àbí ìyàwó yín àbí tẹ́ bá fẹ́ fẹnu kò lẹ́nu ó ní nǹkan kan tẹ́ ṣe nínú Quran àbí nǹkan kan tẹ́yìn bá bá ìyàwó rẹ̀ tó bá bá lájọṣepọ̀ ó ní nǹkan tí ó lọ ṣe ó máa wo máa nǹkan nígbà tó níyàwó mẹ́rin nígbà yẹn ládùúgbò mi tó bá ti travel tó bá dé báyìí ìyàwó mẹ́rin ló ní àwọn dẹ̀ máa ń play ball níbẹ̀ so ìyàwó kan wà ní boys quarter tí bàbá yẹn tó bá ti dé báyìí àti mọ̀ gbàgbọ́ fẹ́ lọ bá ìyàwó rẹ̀ sùn nìyẹn ìtàfẹ́ mọ̀ ní pé tó bá ti wọlé tó ti jáde báyìí á gbé yàgé àwọn abọ́ra bọ́ síbì kan yóò àwọn fọ pọ́rọ̀ á máa fọ pọ́rọ̀ rẹ̀ àwa tá a jọmọ kékeré àti ìmọ̀ mí nìyẹn mú kàn máa wò ní kí ni bàbá yìí máa ṣe they have disruptive policy tí wọ́n bá fi 100 ọdún ṣiṣẹ́ wọ́n lè bàjẹ́ lọ́jọ́ kan bẹ́ẹ̀ ni
wọ́n lè bàjẹ́ lọ́jọ́ kan, so they don't have clear economic policy. And then when you call yourself a conservative Muslim nation, ọ̀pọ̀lọpọ̀ country ni ò ní bẹ́ẹ̀ ṣe, nítorí pé tí wọ́n bá bẹ́ẹ̀ ṣe ó make owó, tó bá make owó ó fi máa pa àwọn tí ò ṣe mùsùlùmí lára ni, gẹ́gẹ́ bí Iran ó ṣe wà yẹn. Kí n kọ́kọ́ wá fi yẹn sẹ́gbẹ̀ẹ́. Ṣé rí question ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ sọ yẹn nípa Saudi Arabia yẹn? Ṣé rí Saudi Arabia tó ń tẹ̀lé, ṣé rí pé wọ́n náà ń sọ ànábì yẹn? I don't believe that. I don't believe that. Olódùmarè ń gbọ́ nǹkan tí mo ń sọ. I don't believe that. Ṣé wá rí Saudi Arabia? Amẹ́ríkà ní ń pọn Saudi Arabia káàkiri gẹ́gẹ́ bí ọmọ. Ẹgbà bẹ́ẹ̀, Amẹ́ríkà ló ń pọn wọn káàkiri. Gbogbo nǹkan ojú ogun wọn, or more than 90%, Amẹ́ríkà ló ń supply rẹ̀. Bóyá bọ́ǹbù ni, bóyá plane ni, bóyá everything, Amẹ́ríkà ló ń supply ẹ̀ fún wọn. And the reason why, because Saudi Arabia àti Iran ọ̀tá ni wọ́n. Àwọn kan Shiite, àwọn kan Sunni làwọn South Africa. South Africa, Saudi Arabia, Sunnis ni wọ́n, Shiite ni àwọn Iran. Okay? Àwọn Iran Shiite ọ̀tá Amẹ́ríkà ni. Láti ìgbà 1970 tí wọ́n ti lé tí àwọn kàmẹ́lì yẹn ti débẹ̀ ni wọ́n ti di ọ̀tá Amẹ́ríkà. Okay? Amẹ́ríkà ló ń supply Saudi Arabia ní nǹkan ogun. That's one of the reasons tó yẹ pé Saudi Arabia ò fi lè attack bí irú àwọn Israel tí ò lè attack àwọn other tí ò kì í ṣe Muslim country. Even gan Yemen gan tó wà lẹ́gbẹ̀ẹ́ South Africa tó wà lẹ́gbẹ̀ẹ́ Saudi Arabia gan ó sì ń bá wọn jà, nítorí pé àwọn Yemen yẹn náà àwọn náà fọwọ́ pọ̀ báyìí pẹ̀lú àwọn Iran ni. Ní Saudi Arabia yẹn ni wọ́n fi fẹ́ǹsì ara wọn. America ń protect wọn ní tòótọ́, kì í ṣe ẹ̀ṣẹ̀ lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, kì í ṣe lọ́fẹ̀ẹ́ o. Epo oríṣiríṣi nǹkan tẹ́ bá mọ oríṣiríṣi nǹkan tí president America kan bá jẹ báyìí ní ìsìn, tẹ́ bá mọ oríṣiríṣi nǹkan tí àwọn Saudi Arabia ti máa ń kó fún wọn gan ni gẹ́gẹ́ bí gift, kì í ṣe kékeré tán máa ń fún wọn, àti oríṣiríṣi deal, oríṣi everything, because ẹ rí àwọn òyìnbó náà wọ́n ṣe wà yẹn náà, báwọn náà ṣe wà. Ntí àwọn náà jẹ làwọn wá o. They can put anybody under the bus nítorí káwọn náà lè gòkè àgbà. Okay? Ṣé wá rí the kind of Islam tí àwọn ń practice ní Saudi Arabia yẹn, tí Saudi Arabia tó ń ṣe àwọn Sunnis yẹn kò lè kankan tó ti àwọn Iran fún ara rẹ̀ ó máa ń kó nǹkan ogun fún àwọn Boko Haram, fún àwọn oríṣiríṣi mìíràn ti Boko Haram náà, but àwọn Hamas àwọn kankan báyìí wọ́n máa ń kó fún wọn. Wọ́n tún ti try ẹ̀ ní Nàìjíríà náà, mi mọ̀ ẹni tó bá mọ story yẹn, tí Iran tó lọ ship nǹkan ogun wá tí wọ́n kó mọ́ pẹ̀lú packet àtàwọn carpet àtàwọn tiles nígbà náà kan tó gbà lọ́wọ́ wọn. Man tó wà ní Kaduna yẹn, Azagzaki ọ̀ kíní kan náà kó kọ́ máa yẹn tó kojú àwọn sójà lọ́jọ́ sí, Shiite ni àwọn Iran ló ń fund ẹ̀. Òun ló fi jẹ́ pé ṣe rí àwọn northern Nigeria, they are mostly they skew towards Sunni Muslim. Òun làwọn farapẹ́ díẹ̀, Sunni Muslim làwọn farapẹ́ díẹ̀. Okay? Òun ló fi jẹ́ pé ní El-Rufai àti àwọn military kìíní nígbà náà, òun náà fi ẹ̀rí wọ́n pa àwọn ọmọ rẹ̀, wọ́n tún pa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ nítorí pé ó jẹ́ Shiite ni. Ó nójú Sunni tó lè, because àwọn Sunni wà ní north wa ẹ̀ tó máa ń sọ̀sọ́kúsọ, jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mò ń kà jáde yìí làwọn náà máa ń sọ. Ẹ má jẹ́ kí wọ́n parọ́ tàn wá jẹ o, ń pé bóyá wọ́n fẹ́ ṣe dáadáa fún wa ni. No, nǹkan tèmi kan rí bẹ́ẹ̀ nìyẹn o, wípé bóyá Amẹ́ríkà ló ń sọ ibi tí bóyá ibi tán sin ànábì sí àbí òkú ẹ̀ gangan. I don't know about that before man and God. Okay? But mo mọ̀ wípé Amẹ́ríkà ó máa ń pọn Saudi Arabia káàkiri ni gẹ́gẹ́ bí ọmọ. So nǹkan tí mo lè rí mẹ́rin. Question yẹn alákọ̀ọ́kọ́, inconsistent policies. Policy tó jẹ́ wípé báwo mo ṣe lè sọ nínú Quran no fi surround ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run, báwo ni èèyàn tí wọ́n á bu wọ́n á cover ọwọ́ rẹ̀ báyìí, wọ́n á cover ọwọ́ rẹ̀ báyìí, wọ́n á bojú wọn báyìí, wọ́n á bojú ẹjọ́ nítorí Ọlọ́run, in an economy, in a country
báwo ló ṣe fẹ́ jáde I'm an IT engineer báwo ló ṣe fẹ́ pàdé irú àwọn èèyàn níta báwo ló ṣe lẹ́jọ́ fẹ́ sit down together and put something out. ẹ má dẹ̀ jẹ́ kí n parọ́ fún yín ní Arab nígbà náà kí Muhammadu tó dé ọwọ́ máa ń wọnú ọwọ́ gbogbo wọn ló máa ń bára wọn ṣe nígbà tí bọ́ọ̀bọ́ ìdé ni wàhálà dé nígbà tó dé ó ní wàhálà dé kò jẹ́ bó ṣe jẹ́ o. ẹ ṣe gan bí gbogbo wa ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ last pé nígbà tí Muhammadu dé òun ni wàhálà dé òun ni mo ṣe sọ pé tá a bá fẹ́ máa kàtàbá tí àdá ibi tí àbílà ábì wà yẹn a máa yọ kúrò a máa ní tábàtì àdá Muhammadu Rasulullah wa tábà mọ hagina ni omoluwa mọ kasaba kò ní jẹ́ tábàtì àdá àbílà ábì wa tábà so ẹ máa yọ àbílà ábì yẹn kúrò ẹ fi kíni ẹ fi Muhammadu Rasulullah sí torí òun ló wá bayé jẹ́ gbogbo wàhálà tó wà nínú ayé báyìí kò sẹ́ni tó fà á tí ó bá ṣe Muhammadu. Ẹ ṣé gan I really appreciate yín ẹ ṣé gan èèyàn kan ní ká gbóhùn sókè ó dàbí pé àáfà ni Mr. Ọmọ́tọ̀ṣọ́ apps so I send invite sí yín so èèyàn wa ẹ bá wa power tap tákàn bí wá dé nsìn a máa kírun lọ́wọ́ kan ẹ ti mọ̀ pé níyì ọjọ́ Friday bá ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ṣe wà so Mr. Ọmọ́tọ̀ṣọ́ kí lẹ fẹ́ sọ. Màmá Ọmọ́tọ̀ṣọ́ ni ẹ̀ka alẹ́ àbí. ok màmá yẹn rárá ẹ̀ka alẹ́ mà. alẹ́ mà o ẹ̀ka alẹ́. mo ti gbà wọ orí program yìí láti bí mẹ́ta. ṣé rí nǹkan tí dáàdi ìtọ́sọ̀rọ̀ tó ìtọ́sọ torí Amẹ́ríkà náà lèmi náà wà gbogbo nǹkan tó sọ 100% ni. bọ́ ṣé rí Muhammed yẹn ẹ jẹ́ ká fi sọ́wọ́ sí pé fake ni. ṣé rí the same thing àwọn tó kọ Bible the same thing wọn náà lọ kọ Quran àwọn náà gbé síbẹ̀ àwọn náà gbé Israel sílẹ̀ àwọn náà lọ gbé Saudi sílẹ̀ nítorí ẹ̀tẹ́ bá rí i pé wọ́n ò jẹ́ fi ṣẹ́bí Israel àti Saudi wọ́n ò jẹ́ fi àwọn méjì yẹn ṣeré Amẹ́ríkà ni o àwọn Europe ni wọ́n ò jẹ́ fi wọ́n ṣeré wọ́n kàn mọ́mọ́ gbé wọn sígbà tó ti gbà wá ní ọpọlọ wọ́n ti kó wa lẹ́rú wọ́n ti wá kó wa lẹ́rú ọpọlọ ni ẹrú ọpọlọ ni wọ́n padà wá kó wa nítorí pé nígbà tó ti gbé ẹ̀sìn méjì yẹn wá pé à lè máa kó owó wá wọ́n á lè máa rí owó yẹn máa fi máa ṣe é mọ́yé tí Saudi fún Amẹ́ríkà lọ́dún yìí gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn wọ́n mọ̀ dàbá lọ́pọ̀lọ́ rú ni ní Áfíríkà kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún wa ṣé rí àwọn ọmọ Yorùbá àwa ní ká dúró o ká dìbò àwa mú o because tí Yorùbá bá ti kúrò nínú Áfíríkà kò sí nǹkan kan mọ́ o nítorí ẹ̀ ní Saudi ṣe dúró pé ṣé àwọn fẹ́ gba ilẹ̀ Yorùbá kì í ṣe pé fún Fúlàní nìkan o wọ́n fẹ́ gbà ilẹ̀ Yorùbá kì í ṣe fún Fúlàní nìkan so àwa Yorùbá gangan àwa ní ká dúró tàbá yìí sọ pé Muhammad kan fake ni Muhammad kò sí nǹkan kan tó pè ní Muhammad tí Muhammad ò bá jẹ́ fake wọ́n ní sàárì ẹnìkan ni wọ́n rí ní Mẹ́kà níbo ni gbogbo ọ̀nà lè jẹ́ wà ó ṣàníyàwó àwọn ìyàwó ẹ̀ ṣàlẹ̀ bí ó ṣàlẹ́gbọ̀n ó làbúrò bó ṣe kọ́ níbo ni gbogbo wọn wà kò sí kankan nínú àwọn ẹbí ẹ̀ tá a rí yàtọ̀ sí pé ibi tí wọ́n sí lásán. wọ́n sọ pé wọ́n ló kú tìrantìran ni ó kú tìrantìran. kò sí tábà gbọ́ Ògún àwọn tó ìwà nílì ìdílé ológun wọ́n ìwà ń bẹ̀rẹ̀ ni àwọn ọlọ́ya àwọn ìwà ń bẹ̀rẹ̀ lọ́la sínálẹ̀dì wọ́n tó yìí rò dọ̀túnla. sọ níbo ni tí wọ́n wà so wọ́n ẹ jẹ́ ká gbọ́ pé ẹ jẹ́ ká sọ pé wọ́n fèkì ẹ̀ ni wọ́n gbé kíní ìwá fún wa ni láti wá fi lò wá lọ́pọlọ ni ẹgẹ́ bí dáàdi wáyé ṣe sọ lẹ́ẹ̀kan níbo ni black Saudi wà gbogbo àwọn ló kú ẹrú jù gbogbo ẹrú yẹn pápátá náà padà nù ayé rí black America lé nìyí sìn táwọn pé wọ́n lákàtà tó yin $60 níbo ni tí wọ́n wà tàwọn tó kó lẹ́rú tí wọ́n mọ̀ náà wà ṣẹ́rí ẹjẹ́ kí tí bá kàn rí àwọn àfáà mi tó bá kàn wà tó ṣẹ́rí nǹkan tó kàn ń dùn mí jù ni pé àwọn jẹ́nsì wa ó ti kó wọn ní ọkọ̀ níbi pé wọn ò mọ nǹkan kan mọ́ wọn ò rí nǹkan kan mọ́ kí ni ìyẹn ti wà nínú ẹ̀jẹ̀ wọn ṣẹ́rí tí àwọn kìrìsìtẹ́nì yìí gbóyè bẹ́tà díẹ̀ o ṣẹ́rí tí àwọn mùsùlùmí yìí ẹ wò ẹ ṣàjẹ́ ṣẹ́rí prógrámù yìí mo gbàdúrà yìí pé kọ́lọ́hún ṣàjẹ́ kó máa lọ tí bá wò ń gbà míì àwọn 1000 tí ń wò wọn tó bá yá di 2000 tó bá yá àwọn èèyàn máa gbọ́ ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ bẹ̀ ni pé ṣẹ́rí àwọn tó bá farabalẹ̀ díẹ̀ nínú àwọn tó ń padà wá tó wá ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń wà nínú prógrámù yìí àwọn míì mo ti ń ṣe ọpọlọ wọn lẹ̀ tí wọ́n ń gbọ́ pé
ṣé ẹ jẹ́ ká fi làákàyè wa wò ṣé nǹkan tó wọn máa ní sọ tó padà lọ wò lẹ́yìn tó wọn náà dẹ̀ ń ṣe ọpọlọ wọn ẹ jẹ́ ká máa fi ara balẹ̀ jẹ́ẹ̀jẹ́ máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ní kọ́ àìbọ ìdí àìmọ́ ṣe sí lágbára ọlọ́run gbogbo èyí tẹ́ gbẹ́tò ìdá nípa pátá ọlọ́mọ lọ́jọ́ ìní kò ní jẹ́ kẹ́ fọmọ dì í wọn ní agbára wọn ò ní payé lágbára ọlọ́run àṣẹ o ẹ ṣeun ìyá wa ẹ ṣeun gan ni irú ẹ̀yin ìyá dáadáa báyìí náà là ń sọ tírú àwọn obìnrin bá ti jí táwọn ìyá wa bá ti jí àwọn ọmọ tó obìnrin ló ń tọ́mọ obìnrin ló ń wà nínú ilé àwa la wà ní ìcháàjì ọmọ tá bá ti fi sórí àwọn ọmọ wa òun làwọn ọmọ wa máa bá lọ so a nílò obìnrin lọ́pọ̀lọpọ̀ nínú movement yìí so that àwọn ọmọ tá a bá ń rẹ́sì sìn ó máa yàtọ̀ sáwọn ọmọ tó ṣe tó àwa a máa rẹ́sì àwọn ọmọ tó jẹ́ pé ọpọlọ wọn technology lóore ibi báyìí ni kò ṣe time tá a máa fi ní kọ́ ọmọ máa lọ sí bible study time tó máa lọ ká psalm 32 tán ní kọ́ máa kọ́ àkọ́sórí ẹ jẹ́ káwọn ọmọ lọ máa play ball ẹ jẹ́ káwọn ọmọ yìí lọ máa kọ́ṣẹ́ ẹ jẹ́ kó lọ máa ṣe technology ẹ jẹ́ kó lọ máa kọ́ tech àwọn nǹkan so that ọjọ́ iwájú wa lè ní lárí ọjọ́ iwájú wa lè wúlò ẹ jọ̀ọ́ ẹ ṣeun gbogbo lé bàbá àbẹ̀fẹ́ ẹ káàbọ̀ ẹ káalẹ́ mà mo kí everybody o gbogbo lé lọ́kùnrin lóbìnrin a kú ètò náà. ẹ ṣeun ẹ̀yin èèyàn ẹ bá wa power tap náà over 3 hours mà láti wà ń bì báyìí ẹ jáde ṣe ti rí ẹjọ́ ẹ má bínú bàbá mi 1 million tẹ́ bá rí pé last week tá a dé 1 million ẹ máa rí pé tẹ́ bá wo kinní tó wò wá ní last week they are over 1,000 la ní ní like viewers ni wá ní last week was over 1,000 ṣẹ́rí the more tá a bá fi like the more ni TikTok máa recommend the page wa fún new people and níbí báyìí we are 578 tí gbogbo wa bá tẹ 1,000 likes ṣé mo yẹ tá a máa ní at least lẹ́nìí ẹ jẹ́ ká tún ní over 1,000 viewers ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ jẹ́ kí gbogbo wa gbọ́wọ́lé 1,000 màá pa comment section sí i kí n máa pa comment section at least ká dé 500 màá pa ń sìn ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́wọ́lé let new kí TikTok lè máa bá wa show ẹ kó máa bá wa gbé kiri kó máa recommend ẹ jọ̀ọ́ ẹ ṣeun gbogbo lé bàbá àbẹ̀fẹ́ gbóhùn sókè. Inú mi dùn pẹ̀lú oore ọ̀fẹ́ tí mo ní láti báwọn ènìyàn wá inú mi dùn gan láti sọ̀rọ̀ lálẹ́ yìí because tí wọ́n bá ń sọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ń sọ̀rọ̀ kìrìsìtẹ́nì tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ ìṣẹ̀ǹbáyé mo mọ̀ ń pa ẹ̀ dáadáa kò dẹ̀ sí láì mẹ́tẹ̀ẹ̀ta tí mi ò ti kọjá ń bẹ̀ rí ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ àwọn tiẹ̀ ní ti kìrìsìtẹ́nì kò wá rẹran but àwọn mùsùlùmí gangan ni mo rí ó jẹ́ ó máa sometimes ó máa tó wáyé pé Ọlọ́run fún mi lágbára tó strong way ni mi ò má tiẹ̀ sọ ni pé mùsùlùmí mi condemn mùsùlùmí ò but the way emotion táwọn ní lórí ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹn is too much because mo rántí 2001 ni mo convert sí Muslim Christian ni mí Christian làwọn òbí mi ìgbà yẹn lélẹ̀ ìgbà tí ó wù mo willingly join Muslim ni because the time Ramadan yẹn bí ẹni pé ọ̀run fẹ́ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ń rí lára mi the way mi ṣe máa ń polongo the way wá kò ṣe pé bóyá wọ́n máa sọ̀rọ̀ irú ọ̀rọ̀ òṣì tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn ń sọ lọ́jọ́ ti tòní inú dúdùn ara yíyá ni mo fi join mùsùlùmí gbogbo tó stage kan 2009 tí mo fẹ́ kú òun bẹ́ẹ̀ ránu òṣì tọ́pọ̀lọpọ̀ wọn ń ṣe mo lọ́rẹ̀ẹ́ kan mùsùlùmí ọmọ Òṣogbo ni mí àjọ daṣẹ́ pọ̀ àgbàṣẹ́ lábẹ́rẹ́ lọ́dún yẹn lọ́ọ̀ ni bọ̀bọ́ yẹn sọ fún mi wípé ní àṣé mo fúyẹ́ ìpè ló ń gbé mi wò pé mo fúyẹ́ gan olóhùn ó jẹ́wọ́ pé mùsùlùmí lòun ó dẹ̀ jẹ́wọ́ ẹ̀ fún mi bó ṣe gbaṣẹ́ bó ṣe ṣẹ́ fìtì mi ò mọ̀ ó parí iṣẹ́ tán àwọn ọmọọṣẹ́ mi ló tún kó lọ sí sáìtì yẹn náà kan rúfin ìwọ̀n ṣẹ́ fìtì tán tì náà ó padà pè mí ní wọ́n náà pé ọ̀gbẹ́ni ó fúyẹ́ gan n tó ń jẹ́ mùsùlùmí èmi ò fi hàn ibẹ̀ yẹn gan kọ́ mò ń lọ ìlú Arabic lèmi wà Libya mo wà mo mọ bí wọ́n ṣe mo mọ lé àwọn tó gbé ẹ̀sìn tó jẹ́ pé ìlú Islam gan ni wọ́n ti ní ọdún pé Muslim gbogbo ní face wọn ò mẹ̀sìn míì wọn ò mọ̀ bóyá Ògún kan wà Ifá wà Ọ̀rúnmìlà wà àbí Christian wà àwọn ò value ẹ̀
wọn ò kí ń ṣẹ̀sìn bí àwa ilẹ̀ Yorùbá bá ṣe máa ń ṣe ẹ̀sìn wọn ò kí ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ táìmù tí wọn bá fẹ́ lọ mọ́sá ẹlòmíì ò ní sàlùwàlá tó máa fi wọnú mọ́sáàsì ẹlòmíì ó máa paná sìgá ẹ̀ ó máa mu sìgá dẹ́nu ọ̀nà mọ́sáàsì ó dẹ̀ra máa fi sìgá yẹn lẹ̀lẹ̀ á wọnú mọ́ọ̀sì lọ tó bá tún ti ń bọ́ síta tó ń píìkì sìgá ẹ̀ but gbà mí ta gbogbo báwọn mùsùlùmí Nàìjíríà yẹn àjẹ especially ilẹ̀ Yorùbá yẹn bí kí n níbọn kí n kàn máa shoot everybody lẹ́yọ kọ̀ọ̀kan ló máa ń ṣe mí sometimes ó máa ń rí mi lára gan Ọlọ́run ní jẹ́ àṣìsọ eléyìí tí mo wí lálẹ́ náà mi kò ní jẹ́ àṣìsọ fún mi gbogbo àwa tá a gbọ́ náà kò ní jẹ́ àṣìgbọ́ fún wa because then Yorùbá ní dẹ́dẹ̀ pẹ̀lẹ́ ńlá kó ńlá bo bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀sìn ṣé nínú mímọ́ lọ́kàn amẹ́rẹ́lòmíì gan tó jẹ́ mùsùlùmí tó jẹ́ Christian tẹ́ẹ̀ ní mọ̀ pé ó ń ṣe mùsùlùmí tẹ́ẹ̀ ní mọ̀ pé ó ń ṣe Christian because gbogbo ìwà owó ẹ̀ oore tó ń ṣe ní ìdákọ́ńkọ́ gan ní kọ̀rọ̀ gan ó ti ju kéèyàn lọ mọ́ forí dólẹ̀ lọ ó ti ju kéèyàn mọ́ lórí òkè kó lọ kú gbogbo àwọn tẹ́mi mọ̀ jẹ́ mọ́ lọ sórí òkè gbogbo wọn náà kọ́ ní à ń soríire gbogbo àwọn tí ń gbà mo ṣe wà lẹ́yìn kí n sùn kí n jí mi màdúrà gbà mi màwẹ́ gbà mo dẹ̀ ń dúpẹ́ fún Olódùmarè tó dá mi sílé ayé mi ò tọrọ jẹ bí yóò bá tún wá bá mi lókù lóòótọ́ kú yìí ní omi ìní rárá o bọ̀bí inú ogún mi náà mo ti ń jẹ mo ti ń mu ìwọ̀nba kékèké 1 naira 2 naira tí mo ní mo dẹ̀ tún fi ń support àwọn tó bá sọ̀rọ̀ àdùn ẹ̀sìn èmi bí ó ṣe yé mi sí o ẹ̀sìn òdìgbà téèyàn bá tó ní ọmọlàkejì yàn lára àtìgbà tèmi ti gbọ́njú tá a bá fẹ́ ṣe égún lé wa gangan báyìí ó kù 15 days lèmi ó ti sá lọ lé ní ti sá lọ family house wa because bàbá mi náà Christian òun náà lè kókókókó lónìí bẹ́ẹ̀ agbára mélòó lónìí láti sọ pé bóyá nǹkan báyìí ni mo lè ṣe mo tó wù mí ni mo fẹ́ ṣe náà mo dẹ̀ ń ṣe mo condemn mùsùlùmí dìtú agbára kókókókó táwọn ọmọ fi ń ṣe tiwọn Christian ṣe tó dáa díẹ̀ tí Christian bá fẹ́ ṣẹ̀sìn yóò tú ẹ lójú tú ẹ nímú mo ti rí Christian pastor tó fún mi ní 100,000 rí torí kí n lè wá church ẹ̀ pastor ti bá mi sanwó lé mi rí torí kí n bá lè wá máa ṣèṣìn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ wéé ṣe mùsùlùmí o ti pàtì kúkú ni because torí ìwọ̀nba ni condemn àwọn kìrìsìtẹ́nì yẹn yìí mọ́ lóòótọ́ àwọn náà níbi tí wọ́n lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìwàásù ẹ̀tàn sometimes tẹ́ máa fi ń bá ilẹ̀ àwọn òòṣà àwọn ìbílẹ̀ wa tẹ́ máa fi ń bá awé mi àwọn náà níyẹn lọ́wọ́ bọ̀ kò wọ́pọ̀ tó ti tàwọn mùsùlùmí ìbàjẹ́ wọn ti pọ̀ ju èmi ò rẹ̀ ẹ̀sìn wọn ẹ̀ náà dẹ̀ ni àwọn gan èmi máa ń sọ fún wọn nínú ìlú yìí àwọn náà sin òòṣà jù because ìlú tí mo wà yìí inú wọn dúdú ju ẹ̀rọ ẹ̀ṣẹ́ ní tí ẹ̀ ń lọ jẹ́jẹ́ ara yín wọ́n lè pa ẹ́ dànù sórí títì wọ́n lè jí ń gbé kí wọ́n mọ gba ransom mùsùlùmí ló nìyẹn ìlú tá a wà yìí ó sì bóyá bí òye wíìkì báyìí à lè bọ́ síta ẹni tó bá láyà ló bá bọ́ síta náà bá bùsọ báyìí láìṣẹ̀ láìrò láìṣe anything wọ́n láti pọ̀ jù ń lo àwọn wọ́n dẹ̀ ń pẹ́ wọn wá ní rí dìpọ́tù wa wọn lọ jù yín sínú prison ẹsẹ̀ tó máa fowó bèèlì ara yín lówó tí sọ̀rọ̀ owó tí sọ̀rọ̀ 700,000 tí wọ́n bá convert sí Nàìjíríà mọ̀ tí sọ̀rọ̀ 800,000 láì jà láì rẹ́pù láì jalè láì ṣe anything wọ́n kàn mú ẹ lásán ó ti lọ nìyẹn kí wàá láǹfààní mùsùlùmí ọ̀hún sẹ́sìn nìyẹn àbí ikú èṣù èmi máa ń sọ fọ́pọ̀lọpọ̀ wọn lu ìpè èṣù lẹ́sìn. ọjọ́ bá wa round up èṣù kọ́ sátánì ṣàìtàn ni wọ́n ń sọ. sátánì sọ́rí sà ibi tí wọ́n tún wá wọ́ọ̀sì sí táwọn mùsùlùmí tún wọ́ọ̀sì sí ọmọ ìyá wọn bàbá wọn mọ bára wọn sọ àwọn òbí wọn dẹ̀ rí wọn báyìí wọn dẹ̀ nílé kódà wọn ò ní lù wọn ò ní ṣe anything fún wọn ẹ̀gbọ́n wọn bá búrò sùn. ẹjọ kíákíá fẹ́ gbé èèyàn kan wọlé ẹni yẹn gan ẹni yẹn send request. ṣe gan. fún bó ṣe ká mi lára sí náà mo ṣe ń sọ̀rọ̀ kọ́lọ́run kó fi ọ̀nà mọ́ gbogbo wa ẹ̀sìn tó lúkàlùkù bá ń sìn kọ́lọ́run ọba kó gbà ń bàdá. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ẹ̀sìn àwọn òpolongo kò sí ẹ̀sìn ẹ̀yin tó bá wù yín lẹ́yìn ṣẹ̀sìn wèrè lókù tó ń ṣẹ̀sìn wèrè. ìyá mi ẹ tẹ dúró ẹ̀yin tẹ wá sí ìbàdàn sọ pé kìrìsìtẹ́nì náà ó sì dáa ju ṣálámọ́sí lọ nǹkan kan náà làwọn méjèèjì o kìrìsìtẹ́nì gan worst ṣèbí ṣálámọ́sí ń pààyàn ni kìrìsìtẹ́nì ń pààyàn sáyé ni àpasáyé ló ń pààyàn wọ́n dead brain èèyàn ni kò sí nǹkan tó gbádùn nínú wọn kò sí èyí tó yàtọ̀ kankan náà ni wọ́n ẹjọ́ ẹdìyẹn mú bẹ́ẹ̀ ẹ ṣeun. so àkànbí là ń dúró ìrẹjọ yẹn yan wa ibà power tap tákàn ìbá jẹ a máa kírun lọ́wọ́ kan ẹyin tó ní òun fẹ́ sọ̀rọ̀ kan yẹn èèyàn kan sọ̀rọ̀ ó dẹ̀ send invite yín so mi mọ reason tí ẹni yẹn ṣe accept invite yẹn so ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa a máa kírun ní èdè abínibí níbí lẹ́nu a máa kírun ní èdè Yorùbá ẹ̀jẹ̀ bá power tap adó tó gbà fà wọlé Mr. Sabab àbí kí ni Abab
Bí ẹ fẹ́ bá wa sọ Mr. Abab. ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ ẹ kálẹ́. Mo ní ẹni ṣègìdì ní aláàbíkílẹ̀ mi. Bẹ́ẹ̀ ni ṣègìdì ni. Mo rò bí ẹ ti àtijọ́ sọ̀rọ̀ lórí yẹn tẹ́lẹ̀ ni. Àjọ sọ́rí àjọ. Mo ń polódò ní ló jẹ́ kí n wọlé ni. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà tẹ́ bá ti wá náà Mo nìyẹn. fẹ́ fòdò yẹn hàn yín bóyá Ẹ̀yin lẹ nímọ̀ báyìí. tí Málíkì bá lè bá mi ṣe àyà kan tí ó fi fòdò yín hàn. Ó yá àyàwó. Ṣé Málíkì wà ń bẹ̀? Àyàwó ẹ sọ amábáyín gbèsè. Ṣebí Kùránì ni? Ok, ń bọ̀. Quran chapter kini, surah to kini, verse kini, kẹsàn-án ẹ bá ti sọ àbáyín gbèsè. So ó kéré gan. ṣé kìí pọ́n wá waste time wa báyìí. Irọ́ kò waste time. Ẹ ti rí. Ẹ bá mi Ó yá jù wálẹ̀. ẹ bá mi ka ìtumọ̀ yẹn ní English. No, ẹ̀ka kẹ́tù, ẹ̀ka ó kéré gan, ẹ̀ka kẹ́tù. No, àzìnájọ́ ń ṣe ra wọn láǹfààní ni. Ẹ̀ka kínní ẹjọ́ ẹ má waste time wá. Yín lẹ́ni ká bá yín gbé àyà wá. Suratul An'am verse 103, so ẹ̀ka kẹ́tù. Ok, Ó yá. ọlọ́run ọba Allah. tèmi ń sìn. Ọlọ́run tèmi ń sìn. Wọ́n ní ojú ò lè rí, bẹ́ẹ̀ sì ni òun ló ń rí gbogbo ojú. Ìbéèrè tèmi wá ní pé Ẹ ṣe sùúrù, ẹ má stress ara yín àfà. Àyà tẹ kàyín sìn wípé Allah sọ wípé ojú kan no vision can encompass him, kò sí ojú kan ò lè rí. Ó jẹ́ rí gbogbo nǹkan. bẹ́ẹ̀ ni Now, ọjọ́ ta tèmi ló ṣègeṣègè ta ló ń sọ̀rọ̀ nú àyà yìí? ọlọ́run ni Ọlọ́run ibo ló ti sọ̀rọ̀? látòdìrí kò hold up sọ̀rọ̀ Kùránì ọ̀rọ̀ ta ni. Ìbéèrè tí mò ń bí náà nìyẹn pé ta ló ń sọ̀rọ̀? Mo ní Kùránì ọ̀rọ̀ ta ni o. Quran. Èmi lèmi bí lè rí question ẹ máa dá mi lóhùn ní now. Èmi bí yín pé Kùránì ọ̀rọ̀ Ẹ má jẹ́ ká máa fi nígbà tí mò ń béèrè question lọ́wọ́ yín tẹ́ fi question dá mi lóhùn. Ta ló ń sọ̀rọ̀ nú Quran? ọ̀rọ̀ ọlọ́run ọba ni Kùránì. Ọlọ́run ò sọ̀rọ̀ nú Quran ṣe ẹ dá padà. Ok, ọ̀rọ̀ ọlọ́run ọba ni Kùránì. Ẹ lè sọ pé ọ̀rọ̀ Allah ni Quran, ẹ má sọ pé Ọlọ́run. Ẹ ṣe máa wá bí. So ẹyẹ stress wa tẹ́ bá ti wá bí. Now ibo ni Allah ti bá Muhammadu sọ̀rọ̀ direct lójúkojú? Ẹ̀mí ní fi ń bá sọ̀rọ̀. Ẹ gbà pé mi máa ń bá mi sọ̀rọ̀. So nígbà tí Muhammadu sọ wípé Alálẹ́nu, ẹ farabalẹ̀ sálà lẹ́nu ni tí ó fi sọ̀rọ̀. Mr. Abab, Muhammadu sọ wípé ẹ̀mí ń bá òun sọ̀rọ̀. Muhammadu wá ń sọ ọ̀rọ̀ síta. Kí ni ìyàtọ̀ Muhammadu yẹn àti àwọn pásítọ̀ tó máa sọ pé ẹ̀mí Ọlọ́run sọ pé kí n sọ fún ẹ pé kí ní báyìí. Ẹ jọ̀ọ́ ṣé yàtọ̀ wà? Ìbéèrè tèmi bí yín ni Ẹ tẹ̀ fi dá mi lóhùn rárá. Nǹkan táwa fẹ́ kẹ́ ẹ mọ̀, nǹkan tẹ́ ẹ bá mọ̀ láti lé ìyàtọ̀ wà. kí ni ìyàtọ̀? Ìdí òun pé pásítọ̀ èèyàn lòun Muhammadu kúrò. Ṣé èèyàn kan ni Muhammadu? Kì í ṣe èèyàn bí àwọn pásítọ̀ kì í ṣe. The same Quran náà tún sọ pé èèyàn bíi tiwa ni Muhammadu o. Torí ta bá gbé jáde ń sìn ẹ máa sọ ẹ máa tún sọ nǹkan mi o. Ṣé ẹ farabalẹ̀ sí i? Ṣé èèyàn ni Muhammadu àbí èèyàn kan? Kùránì ó sọ fún yín pé kì í ṣe èèyàn lásán sẹ́ẹ̀. Ó máa sọ fún yín pé èèyàn ni àmọ́ kì í ṣe èèyàn bíi tiyín. Ṣé èèyàn ni Muhammadu àbí èèyàn kan? Ṣé èèyàn bíi tiwa ni àbí èèyàn bíi tiwa kọ́? Èèyàn ni mi ò sọ pé kì í ṣe èèyàn mi ò pé lálejò náà. Ṣé èèyàn bíi tiwa kọ́? Kùránì ó special rẹ̀ fún yín pé kì í ṣe èèyàn bíi tiwa. Kò ń ṣe èèyàn bíi tiwa. Àmọ́ kò lẹ́mìí tèmi àti yín ní ẹ̀mí rẹ̀ lẹ́gbìn. So àyà tẹ wá kéyìí ó ń jẹ́ óyé mi pé ojú kan ò lè rọ́ lọ́hùn àmọ́ èmi rí ṣègìdì tẹ fi ránṣẹ́. Èmi fojú rí ṣègìdì yẹn. Kùránì tẹ́mi sí ẹ má wọrí, a máa yanjú ẹ̀ ṣe ẹ má wọrí. Ẹ má stress ara yanjú eléyìí náà ẹ jẹ́ àyanjú àyà yìí náà ká tó fò lọ́wọ́ mi. Ẹ ká gbé àyà àwọn èèyàn ń gbọ́ wa àwọn èèyàn ń gbọ́. obìnrin kan tó ti bèrè kó sọ fún yín láǹsà yín. Wọ́n bá tiẹ̀ sún mi má kábà inú mi ó dùn ọ́. Wọ́n má lẹ́rìí mi má kán sún mi mọ́ bẹ́ẹ̀. So ẹ̀yin èèyàn wa kí àwọn èèyàn kókàn lè máa yé everybody. Òun ni Quran yìí sọ ń bí Quran chapter 41 verse 6. Ó ní say o prophet, ṣé olówó èkó wà ń bẹ̀? Ṣé olówó èkó wà ń bẹ̀ ṣá? Torí ó ti get started náà nìyẹn. So ẹ lè bá mi ka ancestor.
tẹ bá tiẹ̀ ti ká aya àwọn yìí yìí ló ẹ ń ti ṣe kí. ok ẹ ti rí ìyàtọ̀ tí ń bẹ lára ẹ ti rí ìyá kẹjú ẹ bá mi kà lọ́wọ́ kan ẹjọ́ ṣé ìyá ìyàtọ̀ tí ń kẹjú bẹ ló wà ẹ ti rí. bẹ́ẹ̀ mò ń gbọ́ yín ẹ bá mi kà mi ṣé ètò wà lójú ẹ school bá mi kà. ìyàtọ̀ tí ń bẹ ẹ jẹ́ mi kí n rí mi mo kíláàsì sọ pé ìwọ Muhammadu I am only a man like you. èèyàn bíi tiyín èèyàn bíi àwa báyìí tá à ń sọ̀rọ̀ yìí èèyàn bíi tiwa báyìí òun náà ni mí o mi ò yàtọ̀ sí yín o èèyàn bíi tiyín ẹ̀ ń jẹun mò ń jẹun ẹ mute wọn kì í parọ́ lórí ètò tiwa ẹ̀ ń jẹun mò ń jẹun ẹ̀ ń báyọ̀ sùn èmi náà ń báyọ̀ sùn mò ń anything tẹ́ bá fẹ́ ṣe lèmi náà ṣe I understand so èèyàn bíi tiyín òun ni èmi náà ẹ tẹ̀síwájú. But it has been revealed But- to me wọ́n fi wọ̀n mí wípé that your God is only one God. ṣìgìdì yín tẹ̀ ń sìn ẹyọ kan ni o ẹ mọ̀ pé ní ilẹ̀ Mẹ́kà tẹ́lẹ̀ 360 gods ni wọ́n ní àwọn nǹkan tó dàrú máa wọn àfáà yìí lọ́wọ́ nìyẹn. So Wọ́n take rò- the wọ́n rò straight way wípé- towards him. wọ́n mọ̀ bọ̀ àwọn àfáà ẹ mí ìta bá ti ń sọ̀rọ̀ mi kì í fẹ́ kí ẹ máa tan máìkì ẹjọ́ so wọ́n rò wípé Muhammadu mú concept kan wá tó yàtọ̀ no Muhammadu mú nǹkan tó yàtọ̀ wá Allah has been among the 360 deities. So Muhammad kan wò pé instead of worshiping all these 360 deities, now instead of having many gods, let us take just one God. Now we have been making Allah Akbar. Allah is the greatest among all these gods. Then let's take Allah. Ẹ ká fi Allah. Kókó jẹ́ pé Allah yìí nìkan òun ni one God, one deity tá máa máa sìn. So ló fi sọ pé èèyàn bíi tiyín lè ní mí o, mi ò yàtọ̀ sí yín o. Gbogbo tẹ́ ẹ̀ ṣe lèmi náà ṣe o. Wọ́n kàn fi hàn mí wípé ẹ̀mí sọ fún mi wípé kí n sọ fún yín wípé Allah yín Ọlọ́run yín tẹ́ máa máa sìn ṣìkìdí yín tẹ́ máa sìn o ẹyọ kan ni o. àti gbádùn ẹ ṣáà ṣe sùúrù àwa máa ń explain nǹkan clearly kó lè yáwó èèyàn. ta ló sọ eléyìí ta ló sọ ẹ eléyìí ṣe sùúrù sẹ ẹ Muhammadu ló sọ ilé tó wá pé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. èyí tó kọjá yẹn ta ló sọ eléyìí tá a kà lọ́wọ́ yìí Mr. Abab Muhammadu náà ló tún sọ. ọ̀dà ẹ wá padà sí tọ̀hún yẹn náà. so tá a bá padà sí tọ̀hún yẹn náà ó yẹ kí n gbé wá padà. ẹgbẹ́ lè gbọ́ àbí. èmi ò gbogbo ọ̀rọ̀ Ẹ bá wa pàwọ́ tó bá ti dé 500 a máa hàn padà. Tó bá ti pé 500 a tán comment section. Ẹ jọ̀ọ́ ẹ bá gbọ́ wọlé. ọ̀rọ̀ Muhammadu Danka so eléyìí sìn ẹ máa wá ṣẹgbẹ́ lè gbọ́ ẹ ṣẹgbẹ́ lè tẹ̀ka farabalẹ̀ ìgbọ́. kẹ́ mute ẹ mute. So ní eléyìí tí àáfàá wa gbé wá yìí ó ń sọ wípé no vision can encompass him pé Allah yín ojú kankan ò lè rí o but he encompasses ṣojú all rí sí vision. gidi o. ẹ ṣàfarabalẹ̀ sẹ́ Mr. Abab. Now níbí Quran as a whole ẹ̀yin èèyàn má gbàgbé 2 faces ní ojú méjì lóní and everything in the Quran Muhammadu ló sọ Muhammadu sọ wípé Allah sọ pé mi ò mọ̀ bóyá nǹkan tí mò ń sọ bóyá ó yá àwọn èèyàn bóyá sí pa comment section bóyá because comment section yẹn náà ẹ lè bá mi Ìyẹn náà tán làwa ń tẹ̀lé. ẹ mute so comment section yẹn ni mo máa ń kí n lè mọ̀ bóyá nǹkan tá à ń sọ bóyá ó ń yí àwọn èèyàn so àwọn ẹ lè pàdé èèyàn kan ní àdúró Ọlọ́run dẹ̀ sọ fún mi pé kí n sọ fún mi pé ibi tó ń lọ yẹn má lọ o the same thing náà ni Muhammadu ẹ ṣe sùúrù sá the same thing náà ni Muhammadu Allah tí wọ́n ti ń sìn ó kàn ń gbá àwọn èèyàn gbogbo pé Allah sọ pé Muhammadu ló ń sọ̀rọ̀ Allah ò sọ̀rọ̀ níbì kankan Muhammadu àtàlà wọn ò bẹ ẹ fún mi ní àyà kan nu Quran níbi tí Allah ti bá mú ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi ẹ yé sọ̀rọ̀ tàbá ń sọ̀rọ̀ ẹ lè gbọ́ question mi ẹ fún wa ní àyà kan nínú Quran ẹ fún mi ní àyà kan nu Quran báyìí níbi tí Allah àti Muhammadu tí wọ́n ti jọ ní conversation tí Allah bá Muhammadu sọ̀rọ̀ direct. ẹdùn náà Ẹ̀mẹ̀sẹ̀ máa wà tán comment section. Akọ̀lẹ̀ ọ̀fun ní àlè tán padà. máa fún yín tó máa fún yín so ẹ ti bá mi tó lè yín náà ṣé ká kọ́kọ́ jọ gba eléyìí gbọ́ náà pé ojú ò kí ń rí Ọlọ́run èmi sì fojú rí ṣègìdì èmi fojú rí ṣègìdì tẹ post yẹn Ọlọ́run dẹ̀ lójú kan ò tó òun rí Ọlọ́run ní kò sójú náà tó tó òun rí ẹ̀yin dẹ̀ post ṣègìdì tẹ̀mí fojú rí ṣe kí lẹ lè àlàyé ò lè ṣe fún mi. Mr. Abab
èmi sọ fún yín pé Allah kọ́ ló ń sọ̀rọ̀ nínú Quran ó tún ti pa kọ́mẹ́ǹtì ni mo ti tàn sìn èyí tẹ lọ ṣe fún mi ta ló Muhammadu sọ ló ń èyí sọ̀rọ̀ tẹ lọ ṣe fún mi lẹ́ẹ̀kan ta ló sọ. eléyìí tí mo ṣí fún yín gbogbo nǹkan tí mò ń kà fún yín nínú Quran anything tí bá ti kà tàbí tẹ́yìn náà kà nínú Quran ọ̀rọ̀ Muhammadu ni. ok èsì the èyí tẹ only lọ ṣe thing yẹn ẹ ṣe inú sùúrù ìwé o Abab the only thing tẹ́ ẹ lè fi ojú ẹ fún yàn láǹfààní mo àti ń sọ fún yín lẹ́kùn tí ẹ ṣáà máa gbọ́ question wa tá a fẹ́ bí yín ẹ máa gbọ́ question tá a fẹ́ bí yín question à náà ń bí nìkan ní ìsìn ẹ̀dáhùn ẹ̀kàn tí ń rojọ́ rojọ́. the only thing tó lè mú wa gbà rí gbọ́ òun ni wípé ẹ fún wa ní verse kan nínú Quran ẹ fún wa verse kan nínú Quran níbi tí Allah gangan tí ó ti bá Muhammadu sọ̀rọ̀ ó yẹ fún wa náà ṣìgìdì la láṣẹ. ẹni sòrò sẹ máa fún ibi mẹ́ta ṣe kọ́kọ́ gbà pé Ọlọ́run ọba lójú kan lè rọ òun. èmi ò gbàṣẹ Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ nínú Quran Muhammadu ló ń sọ̀rọ̀ ń bì. èyí tẹ lọ ṣe fún mi lẹ́ẹ̀kan tẹ fi ṣẹ̀rí yẹn ta ló sọ wọn. Muhammadu náà ló sọ wípé èèyàn bíi ti yín ni mí. ok eléyìí ọ̀tá ló sọ wọn. Muhammadu náà ló sọ. kí ló wá sọ ń bì ó ní ojú kan ò lè rọ ó sọ ẹ má farabalẹ̀ sẹ́ yé dárúkọ Ọlọ́run sẹ́ ó sọ wípé ojú kan Muhammadu sọ. Ọlọ́run mo wí yẹn kí ni ìtumọ̀ rẹ̀ ẹ̀yin Yorùbá tẹ̀ ń pe tẹ̀ ń sìn lọ́lọ́run tẹ̀ sì mọ̀ tó mọ̀ ẹ̀ kí ni ìtumọ̀ Ọlọ́run. Muhammadu sọ pé ojú kan ò lè rí Allah so Muhammadu ló sọ̀rọ̀. ẹ má mi ò tún máa. ms ẹ ṣí Fatia kẹbìrì ẹni tó ń sọ̀rọ̀ ń bẹ ẹ má bínú. ẹ wo ms ẹ jábọ̀ bọ́ ìbọn jèrè ọmọ Yorùbá àwọn bàbá yín rubbish ni ẹ má wé sí táìmù lórí jọ. ẹ má mi ò tún máa kì í ẹ̀yin lẹ gbọ́rọ̀ wá a sì jáde tì mí tẹ́ ẹ bá sojú ẹ fi máìkì lẹ̀ fún mi kájọ. ok ẹ wá ní kí n sọ kí n ṣe tí wọ́n ní kẹka Fatia ní omi ìtì ẹ fún wa ní verse ibi tí Muhammadu àtàlà bó ti jọ ní conversation. ìgbàtọ́ ní àlá ló ń sọ̀rọ̀ ṣáàlà ló wá ní kó fi irun mọ̀nà nínú Fatia ẹ bèrè wọn kí gbogbo lé o. ẹni sọ̀rọ̀ tálíkà ẹ̀kọ́ ẹni sọ̀rọ̀ so ẹni olówó èkó tán Mike olówó èkó kò bu yín o kí ló máa ń ṣe èèyàn mùsùlùmí báyìí. ṣé mo bú wọn ni èèyàn mi ni wọn mi ò bú wọn náà. ẹ sílẹ̀ bàbá ìlú bá mọ Fúlàní ni kò ẹgẹ́ so ọ̀rọ̀ ẹ̀ má rí sí ọ̀rọ̀ ẹ̀ má sọ̀rọ̀. èmi ò bú tálíkà ẹ̀kọ́ náà. so yẹ kí n kàn gbé àwa ti sọ fún yín pé Muhammadu ló ń sọ̀rọ̀ nínú Quran kò kí ń ṣe Allah ṣìgìdì ni Allah ò lè sọ̀rọ̀ so níbi ìsìn nínú Fatia yìí sìn ṣẹgẹt nínú Fatia yìí sìn ta ni ó ń béèrè fún ojú ọ̀nà tààrà ń bì ìdínà sirata mustaqim ta ló ń sọ̀rọ̀ ń bì tọ́wọ́ sí ojú ọ̀nà tààrà Ànábì ló béèrè lọ́dọ̀ Ọlọ́run. ta ló ń sọ̀rọ̀ ń bì Ànábì ló béèrè lọ́dọ̀ Ọlọ́run. ta ló ń sọ̀rọ̀ ń bì àṣírí tú. Ànábì ló béèrè. Ànábì ló béèrè nígbà tí mo sọ lẹ́ẹ̀kan pé Ànábì ló ń sọ̀rọ̀ nínú Quran ẹ sọ pé kì í ṣe Ànábì náà kí ni ọ̀rọ̀ Ànábì wá dé nínú Quran tí Quran bá jọ ọ̀rọ̀ Allah this is common sense now. ẹ gbọ́ tuma Quran yìí ara kí ni túmọ̀ ẹ̀. nǹkan méje ní bẹ́ẹ̀ nù Quran kíkà méjèèjì fún yín ṣé fẹ́ gbọ́. ṣetán ta fẹ́ gbọ́ ta ló ń sọ̀rọ̀ nínú bí Ànábì ni kí ni ọ̀rọ̀ Ànábì wá dé nínú Quran. ẹni sọ̀rọ̀ sẹ́ ká lè mọ kọ́kọ́ lálẹ́ ṣé Ànábì ló ń sọ Fatia ìkàlẹ̀ kò kí ń ṣe àlámọ̀ káwa lè mọ̀. mo ti mọ bí tí mọ̀ ọ̀pọ̀lọ yín mọ̀ mo dẹ̀ fẹ́ sáré. Muhammadu ló sọ Fatia lẹ̀ kò ń ṣe àlámọ̀ ó ti dà bẹ́ẹ̀. ẹni sọ̀rọ̀ sẹ́ wọ́n ti mọ bí tí mọ̀ yín mọ̀ pọ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ yìí mo dẹ̀ fẹ́ sàlàyé fún yín ṣé rí Kùránì bó ṣe wà yẹn ohun tó ṣẹlẹ̀ sáwọn ènìyàn láwọn ìjọ tí wọ́n ti síwájú wa bẹ́ẹ̀ náà tọ́lọ̀ mú àpèjúwe rẹ̀ wá láti fi ṣe wá láǹfààní ohun tí Ọlọ́run ọba ní ẹ má ṣe o lágbájá ti ṣerú ẹ̀rí báyìí ló kàngùn sí o ẹ má ṣe ìbẹnu Quran ohun tọ́lọ́run ní lágbájá báyìí ṣe bẹ́ẹ̀ rí èrè báyìí sì ń bẹ ńgbà tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ọba fi ṣàpèjúwe àkàwé ọ̀rọ̀ fún wa ìbẹnu Quran ohun tọ́lọ́run ọba fi ṣe ìdájọ́ láàrin àwọn ènìyàn ìbẹnu Quran wọ́n pè ní mọ́kámù mutashabihu ohun tọ́lọ́run ọba fi ṣe àkàwé ọ̀rọ̀ láàrin nǹkan méjì ìbẹnu Quran ìró ìdùnnú bashirun ìbẹnu Quran ìkìlọ̀ ìbẹnu Quran. gbogbo nǹkan tẹ́ ẹ sọ egbò jágbé sọ ta ló ń sọ. àwọn òní táìmù ẹjọ ta ló sọ Fatia. ìmọ̀ yóò gbé mọ́ ń bọ̀ ẹ wá ní kí n sọ bí tí Ọlọ́run àti Muhammadu ti sọ̀rọ̀ ẹ ṣe kúlú Allahu ahad. ilé ẹnì kan tó lọ MSN confam ta ló ṣe mọ. yẹ káwọn èèyàn kan lè mọ Fatia tó kà Fatia yìí Fatia tó jẹ́ Quran chapter 1 yìí ta lẹni tó sọ ta ló ń sọ̀rọ̀ ń bẹ̀.
alhamdulillahi rabbil alamin àná muhammad ló sọ̀rọ̀ ok tó túmọ̀ sí pé jehova fatia ọ̀rọ̀ muhammadu ni. ọ̀rọ̀ muhammadu látẹnu ọlọ́run ọba ọ̀rọ̀ muhammadu ni àbí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ muhammad ọlọ́run ló ẹ má wọrí ọ̀rọ̀ muhammadu ni àwọn èèyàn ti gbọ́ yín. ọlọ́run ló kọ bó ṣe máa dúpẹ́ fóun ó ní ọlọ́run sọ fún pé sọ pé mo dúpẹ́ fọba gbogbo ilé ayé. ọ̀rọ̀ muhammadu ni a ti gbọ́ yín. aláàtú wá sọ fún ànábì pé ànábì ò mú mi dúró lójú ọ̀nà tààrà àlá ò mọ̀nà. àná ló sọ pé kí lẹ́ ń kà now a ti mọ̀ pé fatia sọ fún ẹni kí n síbi tí ọlọ́run àti muhammad ti sọ̀rọ̀ mo dẹ̀ ní ẹṣẹ́kúlú àlá. ok kí n tún ṣíkúlẹ̀ àlá ọjà. ibi tí ànábì àti ọlọ́run ti sọ̀rọ̀. ẹ̀yin èèyàn wa ẹ máa gbọ́ wọn. ti sọ fún pé ìwọ muhammad sọ pé. ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ ànádá èmi náà máa fún yín fásitì mi ẹ máa gbọ́ o kúlíwà àlá ẹ ká gbé jáde. ibi tí ọlọ́run àti muhammad ti jọ ní conversation. ó yá ibi òun dàbí bẹ́ẹ̀ sí ní conversation tó sì wà ń bẹ̀. ok ẹ̀ka english ẹ̀ka ẹ máa gbé nígbà ẹ̀ka english ẹ̀ka kẹ́ẹ̀tù. ẹ̀ka english náà ẹ̀bẹ̀ yìí náà lẹ́ ń ka látẹ̀kan lẹ́nu tó kí wàá lẹ́ ń da ẹ̀rọ ìlànà sí báyìí. kúlíwà àlá wàájú ó ní say o prophet is Allah. ta ló ní say yẹn ta ló ní pé say. muhammadu òun Allah ni o talent tó sọ bẹ́ẹ̀ ẹ̀yin kẹ́ sọ fún ọ ta ló ń sọ̀rọ̀ iṣẹ́ ta ló ń sọ̀rọ̀ yìí. ta ló ní say ta ló wí bẹ́ẹ̀. ta ló sọ pé say ọmọ èmi yìí ń bí ta ló yín ní ni say bẹ́ẹ̀ yẹn èmi ń bí yín ni say ta ló sọ pé say ta ló sọ bẹ́ẹ̀. èmi mo bí yín say èmi ń bí yín. a fẹ́ mọ bí bàlá ṣe ń sọ̀rọ̀ aládàá ibùdó láti ń sọ̀rọ̀. èmi ò mọ mo fi bí yín. olódo. ẹ máa wo. olówó èkó ọmọ fúlàní kọ́ la ní time fún wa ọmọ káàrọ̀ àjèrè la ní time fún ẹ̀wọ̀ ẹja ẹlẹ́rìí elémọ̀ ẹ ṣe sùúrù ẹ̀yẹ́kẹ́ fún bá sì fún wa waste time jẹ ọmọ fúlàní ni kì í ṣe ọmọ yorùbá kò lè kúrò ní ìsìlámù láéláé wọ́n fẹ́ fi jagun gbalẹ̀ ní ayé wọ́n dẹ̀ máa bàjẹ́ ni. ọmọ yorùbá tí ìyá jẹun bàbá rẹ kó sẹ́ àwọn sì ìsìlámù adé. ẹ ká lọ sí Quran chapter 4 verse 164. mo mọ̀ pé àwọn tó ń gbọ́ wa ń bì ọlọ́gbọ́n ni wọ́n ní làákàyè ìjàwátà tó ń sọ̀rọ̀ yìí lọ́sẹ̀ gbogbo àwọn èèyàn mọ̀ pé irọ́ ni nǹkan tí àfáà yìí sọ àmọ́ àwa náà gẹ̀ẹ́tẹ̀ mọ̀ agbọ́dọ̀ máa fún wọn ní convincing evidences kọ́ lè mọ̀ pé wọ́n ti cast Quran chapter 4 verse 164 ẹ̀yin èèyàn ni ẹ má dààmúra yín nínú Quran gbogbo Quran látòkè lélẹ̀ ẹ farabalẹ̀ sá ẹ jẹ́ ká kàkiri ẹ máa gbọ́ Quran chapter 4 verse 164 ó ní there are messengers whose stories we have told you already. ní àwọn òjíṣẹ́ kan wà láti sọ wọn tọ́ wọn fún ẹ o. and others we have not. àti tọ́ wọn kan tí a ti sọ fún ẹ. and to Moses Allah spoke directly. ṣé ẹ gbọ́ Allah wọn wá ń sọ ń bẹ̀ pé o Musa ìyẹn Moses nìkan ni Allah bá sọ̀rọ̀ èmi náà ní ìbéèrè tí mo. ibo làlá ti bá Muhammadu sọ̀rọ̀. no now nísìnyí báyìí a ti rí i pé Moses nìkan ni Allah náà bá sọ̀rọ̀ directly tọ́jọ́ sọ̀rọ̀ àwa ń sọ fún yín wípé gbogbo verses tẹ́ mú wá fún wa Muhammadu ló ń sọ̀rọ̀ ẹ wá fún wa ní Quran verse níbi tí Muhammadu àti Allah tó ti jọ sọ̀rọ̀ sẹ́ẹ̀ ibo ló wà ní Quran yìí tẹ́ ẹ bá fi hàn mí a máa gba Islam. Tabbati ada Muhammadu Rasulullah wa tabba. èyí tẹ́ ṣe ìgan lásán ọlọ́run àti muhammad ní sọ̀rọ̀ ńbẹ àmọ́ kò yé yín barusulan. lárí ẹ̀mọ́ káàbà. ó dábẹ́ ṣe yẹ olùṣí ọmọ fúlàní ìrọ̀ lásán ẹ̀ mo ti cast èèyàn gidi ti wọlé olódo gidi àwọn máa waste time wá níbà olódo tààrà ẹ máa pasán lórí ilẹ̀ yorùbá. gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa kò síbi Quran ọ̀rọ̀ Muhammadu ni o Allah ṣìgìdì ni Allah ò lè sọ̀rọ̀ ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran Muhammadu ló ní Allah ṣe báyìí tálàbà ti sọ pé kún fàyà kùn wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Allah ló ṣàwọn eléyìí àwọn kan gbógun ti Allah lánàá Allah pa wọ́n rẹ́ Muhammadu ló ń sọ gbogbo àwọn nǹkan yẹn irọ́ lásán ni 2025 la wà ẹ má jẹ́ káwọn àfáà tí ò mọ nǹkan kan máa gbé yín gbogbo àwọn Fúlàní Àkànbí ẹ káàbọ̀ Àkànbí ẹ wà ń bẹ̀. Akọ̀yìn wa ti jókòó ká kírun lọ́wọ́ kan ìṣẹ́jú kan ká má pè ara so ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ darapọ̀ mọ́ wa for the first time èní ọjọ́ Friday lọ́dọ̀ wa ń bì
a máa ń kí ìrun ní every Friday ní èdè Yorùbá. Gbogbo àwọn nǹkan tẹ́ máa ń kà táwọn àáfàá máa kà sí yín lórí, tẹ́ a máa ṣe àmì kan fàyàkùn, tẹ́ máa rò pé ẹ̀ ń ṣàdúrà. Àwa máa ń kà ní èdè Yorùbá fáwọn ọmọ Yorùbá. Ilé kéwú Yorùbá níbí, wọ́n á lè rí nǹkan tó wà ńbẹ̀, wọ́n á lè wò pé ṣé kìíní ṣé ó bá làákàyè mu. So a máa kírun lálẹ́ yìí lédè Yorùbá bá ṣe máa ń ṣe ní every Friday nìyẹn. Every Friday. So Quran tẹ́ rí yẹn, ẹ̀yẹn bí àwọn àáfàá wípé ibo ni Allah àti Muhammadu ti jọ sọ̀rọ̀. Irọ́ lásán ni o. Muhammadu ò rí Allah rí o. Muhammadu àti Allah wọn ò jọ sọ̀rọ̀ o. Gbogbo ọ̀rọ̀ nù Quran ọ̀rọ̀ Muhammadu ni o. Muhammadu ló sọ gbogbo kíní yẹn wípé Allah sọ pé kí n sọ pé Allah ní irọ́ ni o, irọ́ lásán ni o. Àwọn pásítọ̀ tó máa sọ pé ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín, bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Muhammadu ṣe. Àwọn yẹn náà wọn ọ̀rọ̀ Ọlọ́run o. Ọlọ́run ẹnì kankan bá wọn sọ̀rọ̀ scope ni o. Ṣé understand? Kémi náà kàn máa bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kí n máa ní Ọlọ́run ló ń sọ ọ̀rọ̀ yẹn kán wá máa kọ́lẹ̀ ní ọjọ́ báyìí ní October ọjọ́ báyìí Ọlọ́run bá MS bàbá sọ̀rọ̀ ó wá ń sọ àwọn ọ̀rọ̀ yìí. Ọ̀gbẹ́ni kan wá Abab ó sọ pé Allah ló sọ̀rọ̀, àwa MS bàbá wá gbé ẹ̀rí yẹn jáde kí wá máa sọ pé kán wá máa kọ́lẹ̀ kán wá máa ní Ọlọ́run ló ń bá mi sọ̀rọ̀. Tí n bá ti lọ tán kán wá máa kàwé yẹn kán máa ní ìwé Ọlọ́run ni, Ọlọ́run ló ń bá MS bàbá sọ̀rọ̀ ní ìwé yẹn. Irọ́ lásán ni o, the same thing, scope ni everything ẹ jára yín. Wọ́n ní 2025 wọ́n tó ò bá ti já ní 2025 ọ̀bọ̀ tó wà ní plus tech àti sẹ́yìn invite sí òun ni ò wá. Ìwọ́n tó ò bá ti já 2025 yìí October la wà yìí tó ń gbọ́ ètò wa tó tún wá di January tó tún wá lọ bá wọn ṣe Islam oko ẹrú ló máa kú sí o. Á jẹ́ pé látọ̀run àyànmú ẹ látọ̀run ní pé bó ṣe ń lọ sáyé yìí ó fẹ́ lọ ṣerú. Bẹ́ẹ̀ ni. So gbogbo àwọn pásítọ̀ tẹ́ rí yẹn irọ́ lásán ni, scope ni irọ́ gbogbo ẹ̀. Èèyàn kankan béèyàn kankan sọ̀rọ̀ ọgbọ́n àti kó oyin lẹ́rú ni. So Muhammadu kan lo scope ni o, ẹ jára.